àsọtẹ́lẹ̀ ńlá jáde ẹ̀yin èèyàn lórí ọ̀rọ̀ Alhaji Oriyomi HAMZAT fún ipò gómìnà eléyìí tí wọ́n ń wọ̀ wájú wọn yìí tọwọ́ wọn ó sì tẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí. ẹ wò ó, ẹ dákun ẹ dábọ̀ ẹ súnmọ́ bí o ẹ̀yin èèyàn mi, ẹ wá gbọ́ àwọn àsọtẹ́lẹ̀ ńlá tí ń jábọ́ tí ń rébọ́ lẹ́nu ìránṣẹ́ Ọlọ́run alààyè Prophet Bishop Michael Oba Oro ti ìjọ Rock of Ages Salvation Ministry tó kalẹ̀ sí ìlú Adó Èkìtì. ẹ wò ó, bàbá yìí ti máa ń ríran tó sì jẹ́ pé gbogbo àwọn ọ̀ràn wọn gbogbo ẹ̀pọ̀ ata ni máa ń wá sí ìmúṣẹ báyìí. wọ́n ní Alhaji Oriyomi HAMZAT wọ́n wọlé o, wọ́n dìbò bẹ́ẹ̀ sì ni wọ́n wọlé tí wọ́n sì di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọdún 2027 tí ètò ìdìbò rẹ̀ ti ń súnmọ́ etílé yìí. ẹ wò ó, ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jọ èèyàn mi, ẹ jẹ́ ń gbé fọ́nrán ìwọlé. àmọ́ bàbá yìí ní kí wọ́n ṣe àwọn nǹkan kan àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n nílò láti gbé torí pé kí ni ọ̀tá ń bẹ nílé olóde wọ́n ń ṣe pàdé olórí mi, wọ́n ń gbàdúrà kírú mi lè jábọ́ kán lè wí pé ṣé àwọn ò sọ. wọ́n ní ọ̀tá pọ̀, wọ́n pọ̀ bíi bàbá yìí ni pé Alhaji Oriyomi HAMZAT wọ́n ní láti múra tán ni o kí wọ́n dira ogun ayé ò ní borí wọn lágbára àṣẹ Ọlọ́run bá Èdùmàrè. ipò ńlá, àyè ńlá tí wọ́n wò wájú wọn tí wọ́n lérò ń gbà láti dé, wọ́n débẹ̀ lágbára Ọlọ́run. ẹ̀yin mi bá ń ṣàmì àdúrà, kẹsì bá ń gbé tó àdúrà mi, ẹ bá ń pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ máa bá ń bò káàkiri síasíá, ẹ máa bò kárakára, ẹ máa bò tààràtààrà kó bá lè tẹ̀ kan Alhaji Oriyomi HAMZAT, kó bá lè tẹ̀ kan wọn lára láì dé ìnàpẹnu. ẹ jẹ́ ń gbé ìránṣẹ́ Ọlọ́run alààyè yìí wọlé, wòlíì Prophet Bishop Michael Oba Oro. ẹ má yí kó ń bẹ́ẹ̀ o, Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. èwo ni ká ṣe kan kó dẹnu kọlẹ̀ ká má lè jí dáadáa kóbìnrin kígbe lábẹ́ ẹni ká má ti gùnkè ká ti dà ọ̀nà àbáyọ ti dé o. Capable natural herbal remedy ló lè ṣe gbẹlura kó o dẹṣin gbẹmú kóbìnrin ó máa bẹ̀ kó ti tó tún wá tán síbẹ̀ o. ìwọ tààtọ̀ ẹ ò lè dọmọ ìyẹn low sperm count ìwọ tó ní erectile dysfunction kó o bẹ̀rẹ̀ kó má lè nàró. Capable natural herbal remedy ló kápá ẹ̀. Capable natural herbal remedy jẹ́ oògùn tá a fi ewé àtegbò ṣe tí a ṣe àkójọ ẹ̀ níbi tó mọ́ tónítóní. àwọn tó mọ̀ nípa ewé àtegbò ló pákéjì ẹ̀. ó yá pé nọ́mbà yìí láti họ́dà Capable natural herbal remedy tiẹ̀ 0906-866-4147 lẹ́ẹ̀kan sí 0906-866-4147. ó yá gbé Capable lura kẹ́ni ẹlẹ́ni bàbá àgbàṣe ẹ̀ ṣe. Capable natural herbal remedy ló lè mú ẹ Capable. Yóò dára fún gbogbo ibi tí ẹ ní àǹfààní àti máa gbọ́ mi. It shall be well with you wherever you are hearing me. Orúkọ mi yí padà o. My name is Medicine. Wòlíì Michael Oba Oro. Prophet Michael Oba Oro. Gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi. Anywhere you are watching or hearing me. Mo gbọ́ ohùn kan. I heard a voice. Mo dẹ̀ ti ń gbọ́ ohùn yìí. And I've been hearing this voice. Ó ti tó bí ọjọ́ bíi mélòó kan tí mo ti ń gbọ́. For some days now. Ó dẹ̀ ń rí bí eré bí àwàdà. And I'm playing with it or saying it jokingly. Ìran yìí dẹ̀ ń di òótọ́ bọ̀. And this vision is becoming true. Ẹ já gbàdúrà. Let's pray. Ní ìlú Ọ̀yọ́. In Oyo State. Mo gbọ́ ohùn. I heard a voice. Ní ìlú Ọ̀yọ́. In Oyo State. Olúwa sọ fún mi pé. God said. Òun fẹ́ gbé èèyàn kan dìde ní ìlú Ọ̀yọ́. That he wants to rise someone, elevate someone in Oyo State. Òun fẹ́ fi tú Ọ̀yọ́ tò. To reset Oyo State. Nítorí àwọn mẹ̀kúnnù. Because of the needy or the civilian. Nítorí àwọn mẹ̀kúnnù. Because of the civilian. Nítorí Olúwa sọ fún mi nìyẹn. That's what God says. Ẹ já gbàdúrà o. Let's pray. Ẹ já gbàdúrà. Let's pray. Lórí Alhaji HAMZAT Oriyomi. Over Alhaji HAMZAT Oriyomi. Olúwa sọ fún mi pé. God says. Òun fẹ́ gbé ìránṣẹ́ yẹn dìde. He wants to elevate him. Mi ò mọ ọgbọ́n tí àwọn ènìyàn fẹ́ lò. I don't know the plan that the people can use. Tí ìránṣẹ́ yẹn ò ní wọlé. That the guy will not, the man will not win. Mi ò ń bá àwọn ènìyàn ń dá sí ọ̀rọ̀ òṣèlú. I don't intervene in any politician. Ṣùgbọ́n bí Olúwa ṣe fi wọ̀n mi, mo rí ìrìn àjò. In any politics, but the way I'm seeing this journey. Mo rí pé bí àwàdà bí eré bí àwàdà. Like jokingly like play. Mo rí pé ohun tí Olúwa ń fi wọ̀n mí dẹ̀ máa di òótọ́. I can see that what God is revealing to me will become truth. Ìránṣẹ́ yẹn bí wọ́n bá wà very careful. If they are not careful. Mo rí pé ìránṣẹ́ yẹn máa wọlé o. I can see that that man will win the election. Mo rí pé bàbá yẹn máa dé bíbẹ̀. I can see that the man will win the election and reach the place. Alhaji HAMZAT Oriyomi. That is Alhaji HAMZAT Oriyomi. Olúwa ní ká wá gbàdúrà dáadáa. God says we should pray fervently. Very careful. And he should be careful. Ní àkókò tí wọ́n wà yìí. This time that we have. Àwọn plan kankan lẹ̀. I'm seeing some plans. Tí wọ́n nílẹ̀ fún wọn. That they have for him. Olúwa ní ká gbàdúrà dáadáa. God says we should pray very well. Olúwa ní ká gbàdúrà dáadáa. God says we should pray very well. Mo rí plan tí àwọn kankan gbé lẹ̀. I'm seeing
the plan that has been scheduled. mi ò mọ̀ wọ́n dẹ̀ mọ̀ mí. I don't know him and he don't know me. èmi náà ti gbé àdúrà ìrìn àjò yẹn kalẹ̀. But I've planned for the prayers. èmi náà ti gbé àdúrà ìrìn àjò yẹn kalẹ̀. I've planned for the prayer. ẹnikẹ́ni bá rìnrìn àjò. Whosoever embark evil journey because of him. ìrìn àjò assassin. Or the evil journey of assassin. gbogbo ìrìn àjò ohunkóhun tó lè or whatever either kidnappers that can start as evil, the Lord will reject that evil thing. That is what God revealed to me. I can see that we pass through some challenges. But God says he should fear not. God said to me that he will rise up everywhere. A dime from his money, he will never spend it. And I see that people will be rising for help, for left and right. Why I'm sending this here to social media is that it's because I want you to go to those places that I want you to go. For those I want to take that evil plans, because I know when they are hearing this voice, it will silence them. It's God that says that I want to elevate him himself. God said it is time, that it is time for your state, that he wants to pass by. So I was forced to release the prophecy. Because there is plan or meeting that they are heading. Some people cannot even sleep anymore. I see there is a meeting that they were holding, and it's about wicked things, evil things. What I'm saying now, it will come to pass. So for that evil come, for us to remove that evil covenant. That's why I'm telling you, so that those that are holding or heading the meeting are hearing this voice. This voice will silence them. For them to be careful. Please, for God's sake, they should be careful. I'm here to tell you the voice of God. I'm here to tell you the voice of God. Like jokingly play, jokingly like play. You will win the election. You will get there, as God told me. But they plan for him not to get there. It is too powerful and hurtful that they were holding. But I can see that the civilian rise. I can see court case, different things. I can see that the civilian rise to support him. I can see after the election, I can see court case. You should pray. You should not back up. You should not back up. Take this step. It's a voice of God. You shall be well with you. My name is Prophet Michael. Share this voice. For those that are doing for the evildoer, maybe they will have the opportunity to hear this voice to change from their plan, to desist from it. Because he's a person that God did not kill. He's a covenant of God. He's a covenant of God. And there is no how you can do it. There is nothing you can do that can stop him. Don't you hear the name? Before looking at someone and name that person that name, peace be unto you. It shall be well with you. Since you so good, I think you're bawa. O sì lè ṣàyẹ̀wò nípa ọ̀rọ̀ ara rẹ, o lè mọ bí ìgbésí ayé rẹ ṣe wà. Irú eléyìí ní ìsìn nǹkan fún ṣúgà. Tí ṣúgà fi máa lọ pátápátá lára èèyàn. Ìtọ̀ ṣúgà. Bẹ́ẹ̀ ni. Irú eléyìí ní ìsìn oògùn fúnpá gíga ni. Kò sí ọdún tó bá ti lè wà lára rẹ, béèrè fún. Ní hypertension. Bẹ́ẹ̀ ni oògùn rẹ̀ ni. Eléyìí àìsàn kan ṣe mí. Mo wá jí lóru èmi èsùn tilẹ̀ fi mọ́. Ń yájú kalẹ̀ ní kedere. Ara wa ń ro mí, ojú mi wà ń ṣe vì. Òrìn kan wà ń rìn mí mọ́lẹ̀ lórí kíní tó bá ti bẹ̀rẹ̀ sí ní gba àgbo yìí. Tó mú aburú kankan tó ṣẹlẹ̀ sí ọmọ. Kódà ó lè gun jọmọ àgbàlagbà tó jọmọ kékeré lọ. Kóńgó lọ́mọ jí tọ́mọ jí dìde. Ẹsẹ̀ àtẹ́lẹsẹ̀ ń tà mí, kíní kan rìn kí ara mi, orí mi wà ń gbá yìí. Tó bá ti bẹ̀rẹ̀ sí ní gbà ó ti wọnú ogun. Gbogbo tí bá jẹ́ láìsàn ara tí bá ń bẹ lára. Ṣé rí eléyìí ọṣẹ atúndè ni? Kò sí rúdè tó bá lè wà. Ọ̀nlálà lójú oorun pọ̀ ń jẹun ni o. Òun bóbìnrin sùn lójú oorun ni. Ẹlòmíràn ti mọ̀ pé kóun mọ bóbìnrin sùn lójú oorun. Wọ́n fi ń gbá sì kí èèyàn ni. Wọ́n fi bó ti ní tẹ́lẹ̀ òun tán òun ní padà ní mọ́. Bó sì tí ní ọmọ ilé ni òun tán òun ní gbá. Nǹkan burúkú ni ọ̀sẹ̀ àtúndé ni tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní ìwẹ̀ ẹ̀ ń forí kó jàǹkáwò ni ẹ̀ ń rìn lọ bì kan nǹkan kan yín lórí ni ẹ̀ ń sùn ilé ẹ̀rù ń bà yín ẹ̀ ń gbóhùn èèyàn tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní ìwẹ̀ ogun ti ṣẹ́ nílé ayé yín. Ṣé rí eléyìí ìpara àánú ni kò síbi tó bá dé ayé ọmọ láàánú rẹ ni ẹlòmíì owó ọ̀sọ̀sọ̀sọ̀ pa àánú rẹ sì ń ṣeun nítorí bá fẹ́ lọ béèrè bóbìnrin ń lo ọkọ rẹ ọmọ sí dáadáa sí nǹkan àánú ni. Ẹ wá rí eléyìí ọ̀sẹ̀ ṣe mí kó kú ni dèdè tó bá rò náà ni kò sí nǹkan kan kò bá àlọ́kọ̀ ní ọ̀pọ̀ bá ti ń wẹ̀ ní ọ̀pọ̀ àwọn náà
kò bá ní kinní kan gbogbo tó bá sàtìrò sí ọ kì í ṣe pé olówó ni mí mo ti ní tánkọ́ o ti ní tánkọ́ ó ṣe rẹ́mi gúngùn lórí ayé rẹ ni so èèyàn máa fi nǹkan jà èèyàn máa ní nǹkan jà ńlẹ̀ ni èyí ó fi nǹkan jà bí ìgbà téèyàn ní mọ́tàgbà mọ́lẹ̀ níjó ní inú wọn wọlé pásítọ̀ kan wọ́n yìn mọ́ gbàràrà ìbọn ọ̀ràn àwọn sì ti fojú pé pásítọ̀ ni tí wọ́n rò tí wọ́n fi lọ́ọ́ bá nu gbà pásítọ̀ òkè pásítọ̀ bò wọ́n sì yìn mọ́ ìbọn ọ̀ràn ẹ wálé ayé kẹlẹ̀ rí ilé ayé gbé kò sí tí ò sóògùn rẹ̀ gbogbo tó bá ti fẹ́ kó pè mí ìlú Ọ̀yọ́ Aláàfin mọ wà pè mí sórí nọ́mbà mi 08059856632 08059856632 àràgbé nílé ayé bẹ́yàn bára ayé gbé wọn ò ní jẹ́ ogbé o gbogbo èèyàn kì í sì máa lógo wọn ó rògo fáwọn kan ni o bọ́rọ̀ sí rí ni.